Muyideen kó pe Àgbàlá Gabriel ní 419 oníjìbìtì lójú yín kò yẹ kẹ́ aláwẹ̀ wallahi tallahi kò yẹ kẹ́ aláwọ̀ Muyideen kó pe Àgbàlá Gabriel oníjìbìtì níwájú yín pèsè aláwọ̀ Muyideen kó pe Àgbàlá Gabriel oníjìbìtì yẹn ó ti túmọ̀ sí wípé ẹ ti fi tẹ̀sí bọ́ nígbà pé ẹ fẹ́ fi ẹ̀sìn òun lẹ fẹ́ fi tì bọ̀ ẹ ti tẹ̀sí bọ́ yes àwọn ọmọ arí wípé ẹ ń tẹ́lọ́sì Àgbàlá Gabriel ẹ ń jowó ẹ lórí nǹkan tó ṣe ẹ bá bá ti jẹ́ kí ẹ bá bá ti aláwọ̀ Muyideen kó pe Àgbàlá Gabriel oníjìbìtì kò yẹ kẹ́ aláwọ̀ rárá gbogbo ìjà ẹ̀sìn láti ń jà ní Nàìjíríà yìí kí ló dà fún wa orí owó ni láti ṣe ṣáde lọ síwájú ni ẹ̀kọ́ ń jàjẹ̀sì lójoojúmọ́ kí ni géènì wà níbi jẹ̀sì dáńjà ẹ̀yà bá wa ẹ ṣe mistake o ẹ ṣe mistake ní ìsìn báyìí ó ti di pé ẹ fẹ́ lo Muyideen fún Àgbàlá Gabriel láti fi gbé Àgbàlá Gabriel ṣubú fún yín láti máa aláwọ̀ Muyideen pé Àgbàlá Gabriel oníjìbìtì is unfair kò dáa wàláì kò dáa wàláì kò dáa wàláì kò dáa kò dáa rárá kò dáa rárá ẹyẹ yàn ìjà gbọ́ ọkọ̀ tí Muyideen sọ. so Àgbàlá Gabriel inú àkáǹtì Àgbàlá Gabriel ní gbogbo owó tí ẹ̀yà àgbáyé dá fún mi inú àkáǹtì Àgbàlá Gabriel ní gbogbo owó yẹn wà Àgbàlá Gabriel fún mi ní. ibẹ̀ yẹn Muyideen fara balẹ̀ ó ní inú àkáǹtì Àgbàlá Gabriel ní gbogbo owó tàgbáyé dá fún ẹ wà Muyideen yọtọ̀ ìtọ́ lọ́wọ́ láti gbà tàgbàlá Gabriel ti ń gba owó fún àwọn èèyàn àkáǹtì wo làgbàlá Gabriel nílò ṣé àkáǹtì dájẹ́ lórí àbákáǹtì mọ́mí ẹ̀ àbí ẹyẹ yàn gbogbo àwọn òṣèré ńláńlá tàgbàlá Gabriel gbà owó fún ṣé kò sí àkáǹtì Àgbàlá Gabriel kọ́ ló gbé kalẹ̀ ni Muyideen kó tó tó Àgbàlá Gabriel ló ti ń gba owó fún àwọn èèyàn àkáǹtì Àgbàlá Gabriel ló gbé kalẹ̀ yes gbogbo àwọn òṣèré tàgbàlá Gabriel gbà owó fún àkáǹtì Àgbàlá Gabriel ló gbé kalẹ̀ kí ni tiẹ̀ bàbá sólèdè àkáǹtì ló gbé kalẹ̀ lórúkọ ẹni yìí ìyá gbọ́ngàn àkáǹtì ẹni mo ń gbọ́ àtirámọ́ta náà tó ń lọ sọ dákújáku àtirámọ́ta ò jẹ́ kó yẹ pé nǹkan ṣe ẹni wọn àwọn ọ̀nà tó wà lórí ẹ̀yẹn bó ṣe rí kẹ́ dáńjá lóṣù tó rí dáńjá láyẹn ó dà kó sick ó gbádùn àbí rámọ́tà èmi àti rámọ́tà ò rí burúkú o rámọ́tà ò yẹ dàrú ni rámọ́tà ó sick ni mo gbọ́dọ̀ tí wọ́n náà sọ wọ́n sọ pé ṣọ́wọ́ alàgbà ló fi lálẹ́ kun ni rámọ́tà ó gbọ́ gan o ó gbọ́ o tí yóò bá ṣe oore díẹ̀ fún yín appreciate yóò ṣe ya láì mọ́ ní báyìí ṣe sẹ́wọ̀n tó ń dáwọ́ lọ́wọ́ ni wèrè ní ọ̀yàn wà nínú òtútù tó ṣe wàhálà wọ́n dáwọ́ yín Àgbàlá Gabriel gbé ara kalẹ̀ ṣe pé gbogbo yín lógo ni lógo for the sake of Àgbàlá Gabriel àwọn èèyàn fi ń dáwọ́ orí ìdàgbù àti rámọ́tà ó jágó pé jáńjá tó torí jáńjá ló ṣì torí jáńjá láwòrán tó ń bá rẹ káàkiri sórí bá mú ẹ bá fún ẹ ní fọnù kan orí ẹ tó pinnu wà kéré ju bó ṣe wà yẹn lọ ó sì kìíní ìwọ náà jáde ìwọ náà sọ̀rọ̀ oníkàwé wá sọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀ rámọ́tà jẹ́ kó rí ẹ pé o tó dàbí instrumenti àwọn tó máa fi ń ṣògùn owó yẹn wèrè ṣé kò yẹ kó ti lè fowó dáńdánù kí lè ṣe ní lágàdà wọn yẹn rámọ́tà tó bá tún sọ̀rọ̀ kọ̀ọ̀kan nípa Àgbàlá Gabriel orí ẹ tún pin máa pè fún wa ni wà á rí pé wà á jábọ̀ àwọn járáǹkì àtọwọ́ pẹ̀lú orí ẹ tún pin máa pè fún Muyideen à ń gbọ́rọ̀ ẹ lọ. máa ń kọ́bọ̀ nínú gbogbo owó yẹn. èmi ò dẹ̀ wá fi ṣèjà mi ò fi ṣèbínú ọ̀yin tó wá mú ọ̀rọ̀ yìí tó fi wá ń rúgbó débi wípé ọ̀rọ̀ yìí tó fi wá ń fa ariwo tó pa lọ́pọ̀lọpọ̀ ni pé lákọ̀ọ́kọ́ àpè bàbá kan ní Mr. Kẹ́hìndé yẹn followers Àgbàlá Gabriel ni òun náà máa ń san donation sí àkáǹtì Àgbàlá Gabriel tí Àgbàlá Gabriel bá ti gbé àwọn èèyàn tó ní ìṣòro wá tọ́mìdì donation láti gbà. Sister ṣe àyè wípé Ramota have come out to debunk what she says orí Ramota àti dàrú kí ló mú lórí sọ tó sọ tẹ́lẹ̀ nǹkan tó wà nínú ẹ̀ ló sọ yẹn kò nínú gidi sí Àgbàlá Gabriel nígbà tó rí pé nǹkan tó sọ yẹn ó lè lé àwọn olóore ló ṣe jáde tó debunk ẹ̀ orí rẹ̀ ti dàrú wáyé tó ṣe sọ tẹ́lẹ̀ ó jẹ̀bi kò bá má debunk ẹ̀ orí rẹ̀ ti dàrú ẹ̀ tó dàbí instrument àwọn tó máa ń fi hàn ṣòwò ẹ̀ ń tẹ́ kọ́ ti lò dànù òun náà jáde òun náà sọ̀rọ̀. òun náà máa ń fi owó sọ̀pẹ̀tì Àgbàlá Gabriel ń bẹ̀. so Mr. Kẹ́hìndé yẹn ó ti fẹ́ ṣe físà àti pásítọ̀tì Amẹ́ríkà fún nígbà kan Àgbàlá Gabriel dínà rẹ̀ ó takò ó ní kò gbọdọ̀ mímú kúrò ní àkàtà wọn pé tó bá mú mi lọ sí Amẹ́ríkà sí ta ló fẹ́ máa. Muyideen ó ní Mr. Kẹ́hìndé fẹ́ ṣe físà Amẹ́ríkà fún ẹ Àgbàlá Gabriel ló blọọkì ẹ àbí Muyideen ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run Muyideen ó sì bẹ̀rù Ọlọ́run ọ̀nà òun Àgbàlá Gabriel gà dínà rẹ̀ mo béèrè mo tẹ ẹ jẹ́ pé Mr. Kẹ́hìndé yẹn ẹ jẹ́ pé wọn ẹ jẹ́ pé Mr. Kẹ́hìndé yẹn. ẹ ló sà. ẹ ló bá wọn. ẹ pé ní mo wà live lórí Facebook mo ti pè yín tẹ́lẹ̀. ẹ fóònù ẹ ní fọ́ọ̀tì inú ẹ̀jẹ̀ ṣe é sìn. ok ẹ pé ní gbogbo lẹ́ńkọ́. àlàáfíà ni. agbára kan tí kìíní sọ Muyideen sọ wípé Àgbàlá Gabriel
ló kọ dí ìdí tó fi padà ṣe visa Amẹ́ríkà fún wọn. Ẹgbẹ́ lóòótọ́ ni. No, láyé irọ́ ló ń pa. Ẹgbẹ́ òun Mr. Kẹ́hìndé ló sọ̀rọ̀ yìí o. Mr. Kẹ́hìndé tí mi Kírímìnà ni bàbá yẹn ló ń pa. Àgbà Gabriel ó di visa òun lọ́wọ́. Ẹni tó ń disturb mi yìí ló ń ṣe nìyí náà. Kírímìnà ni o. Èyí àtàbáládé Gabriel have discovered anything about that at all. Okay, so Agbala Gabriel discuss ọ̀rọ̀ visa Amẹ́ríkà yẹn. So wọ́n mú ọgbà tí mo fẹ́ gba passport àti visa but wọ́n bá mi discuss ẹ̀ pé kí n má ṣe fún no àwọn kan ló tún bá kí ẹ̀ kò kí n pé kí n tètè yá máa ṣe process yẹn kó lè yá kíá so kò sí àgbàlá ní ìbàjẹ́ o irọ́ ni o àwọn afáàyè ló fẹ́ dá wàhálà alẹ́ o gbogbo conversation ẹ sọ fún kó lọ gbé kùrọ̀ àkógbé báìbù kó lọ fi búra gbogbo nǹkan tó sọ pé mo mú ìkírun yẹn ẹ ní conversation tó sọ ẹ ní kó lọ gbé báìbù kó fi búra ọkùnrin. Ó sọ pé ẹ̀mí mi kì í voice òun. Mo bẹ̀rẹ̀. Ẹgbẹ́ lóòótọ́ ni. Ṣáwọn èèyàn dábọ̀ ìsìn ẹ̀mọ́ mo ní kírímìnà ni bọ̀bọ̀ yẹn fẹ́. Ṣé mi mo mì ní ìpìlẹ̀ tó tẹ̀lé bákà kan sí? Mú ìdí ni àkáǹtì kan sẹ́ẹ̀dì ṣé mímíkì nìyẹn náà? Wọ́n mímíkì àkáǹtì ẹni àbí? Àkáǹtì tẹ̀lé wọ́n mímíkì ẹ̀. Ṣebí gbàtẹ́gbà sọ̀rọ̀ yẹn? Ṣebí ẹ̀gbọ́n rẹ̀ kan sọ̀rọ̀? Bọ́dà kan sọ̀rọ̀ yẹn ṣé ẹ mímíkì òun bọ́dà yẹn náà ni? Àwọn nínú ìgbéyàwó mi ò fi bọ́dà ẹ̀. Bóyá nọ́mbà àwọn tó kù ní àti nọ́mbà mi mú ìdí bóyá mo jí nọ́mbà yẹn kò wáyé ni. Ó máa rẹ̀ sí ẹ̀ àti àfáàyè lọ gbogbo ọ̀nà máa kú. Wọ́n máa sọ tẹnu wọn. Mi ò rí pé ọ̀bọ̀ yẹn really anything tó bá ń go through ó yẹ kí ìyàwó ẹ̀ mọ anything títọ́ fi lọ káàpù ẹ̀ síbẹ̀ ìyàwó ẹ̀ mọ anything wọ́n kidnap ẹ̀ nìyẹn náà ìyàwó ẹ̀ lè sún wọn ó kidnap ẹ̀ because ó wà illegally married gbogbo òṣìkà ṣe yẹ bó ṣe ìlànà tó yẹ kán gbé gbà kọ́ nìyẹn rubbish ni ó ṣe yẹ wọ́n ti púfù Islam ní sí pé ẹ̀sìn tó le ni báwo ló ṣe máa fún mọ́mí ẹ̀ lówó kó tó pé mo gbàdúrà fọ́mọ olùkọ́ imagine báwo ló ṣe máa fún ọmọ lówó pé ọmọ rẹ lè yóò wá gbàdúrà fún ọ is that possible dábì pé àdúrà tí yẹn ṣe ò lè gbà náà tó fi mú ìdí ìsílẹ̀ fún ọkọ̀ 7 months kọ́ máa wọ́n bóyá kò ní tamọ́sì yẹn bóyá kò ní dà wọ́n let's wait and see. So ọ̀rọ̀ tó sọ nípa ẹ̀mí mi kì í voice òun yẹn kò sí kan tó jọmọ́ bẹ́ẹ̀. bí wọ́n ló ń pa ọ́. òun gan ló sọ̀rọ̀ òun gan ló béèrè fún. òun tó wá sórí internet tó wá sórí live tó náà mi ní kì í voice òun náà ló tó máa padà wá gbogbo ìkùrọ̀ àwọn àfọwọ́ àfi búra wípé tó bá ti ṣe lọ́dẹ̀ ló pamọ́ gbogbo ẹ̀gbọ́n tó wà ní ìkùrọ̀ àwọn jẹ́ tó bẹ̀ tó bá ti fi irọ́ ó fi lẹ̀ sọ́nà. ẹ̀yin lè búra pé òun gangan lè bá sọ̀rọ̀ lóòótọ́. ilé ìbúra ká gbọ́. conversation wa wà lórí fóònù ó tẹ́ àtẹ̀sí ara wa náà gbogbo ẹ̀ ló wà lórí fóònù náà fóònù ẹgbẹ́ fóònù tiẹ̀ gbogbo ẹ̀ ló wà lọ́rùn. tí mo bá mí kẹ̀ gbogbo àlàyé tó ń ṣe yẹ kò yẹ kó lè ṣe gbogbo ẹ̀ tó bá mí mí kò yẹ kó lè máa sọ orí gbogbo síbẹ̀ tó sọ yẹn. àbí èmi kọ́ ni mo ní mo fẹ́ fún 5 million olóòlù ní di 5 million tó lóun fẹ́ fi ṣiṣẹ́ ọmọdé ní òkè kò sí wàhálà we will work it out lára ìmọ̀ pé èmi fẹ́ fi mọ òótọ́ ọ̀rọ̀ tó wà ń bí ọ̀rọ̀ yẹn ó fẹ́ dáwọ́ sí mi lọ́wọ́. òun ló sọ pé òun ní di 5 million naira n kò fẹ́ fi ṣiṣọ́ bẹ́ẹ̀ ni níbi voice yẹn agbọ́ tó sọ pé òun fẹ́ ṣiṣọ́ báyìí agbọ́ náà. ó ní kí n sẹ́ndì 700 yẹn ó tẹ̀sí mi ní àkáǹtì ibi tí màá ó kọ́ ní kí n ṣe POS mo wá ní báwo mo ṣe máa ṣe POS kò bọ́ sí mọ̀ náà ìgbà tí mo ní kó lọ wákàtí tiẹ̀ lórí òun ní àkáǹtì tó lè sanwó sí tó fún mi ní àkáǹtì àwọn méjì tẹ bá láti ní ìmú ẹni dáadáa mú ìdí dáadáa ní orúkọ ẹ kẹ́ lọ orúkọ àkáǹtì tó fún mi ṣe é dáadáa ló wà ń bẹ̀ tó ṣe mo mì mí fi ẹni àbí mo lọ jí àkáǹtì nọ́mbà yẹn ni. ìdí ni. the same day ló sẹ́ndì gbogbo information ẹ̀ sí mi o. kẹ́kọ̀ọ́ lọ wọ̀lẹ́ bá kárí à tó bá ń lò fún fóònù tíráàkì ẹ̀ èmi máa tíráàkì ẹ̀ nù mo máa tíráàkì àti bọ̀bọ̀ tó lẹ́gbọ̀n wọn gbogbo wọn ló máa gbé. ibi tẹ́ wà tẹ́lẹ̀ gbójújáde kí n gbé wọn lé lórí Facebook. kí ló sọ. tẹ́lẹ̀ gbójújáde kí n gbé wọn lé sórí Facebook. ok mo mọ̀. ẹ jẹ́ n gbé jáde lórí Facebook. mú ìdí mi ìjọ wo ló popular tó ti asáré mi níkẹ wéré ìjọ wo ló popular tó ti asáré mi níkẹ wéré ó ní wọ́n mímí kòun mímí kíkọ mọ̀mọ́ kìíní mẹ́ẹ̀ bọ̀dọ̀ dẹ̀ ẹ máa gbọ́n nǹkan sí wéré ń sọ lọ a máa gbé Mr. Kenny jáde lórí Facebook wíyẹ̀ ti dàrú wíyẹ̀ ti dàrú gbogbo ọ̀rọ̀ tó ń pa yẹn ẹ tọ́wọ́ bá tẹ̀ wíyẹ̀ ti. àti pásítọ̀tì Amẹ́ríkà kan nígbà kan Àgbàlá Gabriel dínà rẹ̀ ó takò.
ní kò gbọdọ̀ mímu kúrò ní àkàtà wọn pé tó bá mú mi lọ sí Amẹ́ríkà sí ta ló fẹ́ máa fọ tọ́ílẹ̀tì òun tó fẹ́ máa fọ ọ́fíìsì òun tó dẹ̀ mímú fọ tọ́ílẹ̀tì Àgbàlá Gabriel fún ẹ̀rọ ìbẹ̀rẹ̀ Muyideen ti fi irọ́ yí wa lórí o. Ó nítorí tọ́lẹ̀tì ní Àgbàlá Gabriel ṣe sọ wípé ó máa ṣe visa Amẹ́ríkà fún un. Nítorí tọ́lẹ̀tì ló fọ̀ Muyideen ni ó ti bẹ̀rù Ọlọ́run. Ó ti bẹ̀rù Ọlọ́run àyànfà. Kò yẹ kí Ọlọ́run ìdí kó máa bá Àgbàlá Gabriel jẹ́ báyìí. Ẹ ti sọ kí nídìí ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ ti sọ díjẹ ẹ̀sìn. Why now? Why? Ẹ bá má ṣe báyẹn. Ẹ ti fi ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ ti fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ́. Ẹ bá má ṣe báyẹn ẹ̀yin àfà wa. Ẹ̀yin àfà wa, àfà wa lẹ jẹ́. Àfà wa lẹ jẹ́. Ẹ gbọ́n jù wá lọ, ẹ ní làákàyè jù wá lọ. Ẹ mọ nǹkan jù wá lọ. Kò yẹ kí n ṣe báyìí. Lágbàdá ti jẹ́ ẹ̀sìn, kí ni ìwúlò ẹ̀jẹ̀ ẹ̀sìn tá ń jà gan? Kí ni benefit àti rí lórí ẹ̀jẹ̀ ẹ̀sìn tá ń jà láti jọ ìgan? Mo ń bọ̀, Mr. Kenny, níbo lẹ wà? Ẹ mọ̀ sùn gbórí jáde. Mr. Kenny ti wá ń bí. Mr. Kenny, ó nítorí tọ́lẹ̀tì tẹ́ ń fọ́. Tọ́lẹ̀tì tó ń fọ́. Àgbàlá Gabriel sọ wípé tí ẹ̀yin tẹ́ bá ti ṣe visa Amẹ́ríkà fún wo wípé ta ló máa fọ tọ́lẹ̀tì òun. Wọ́n ní alágbàkú ọmọ. Mo ń bọ̀, ẹ jẹ́ kí n gbé Mr. Kenny wọlé. Ẹ gbé Mr. Kenny wọlé. Àgbàdo tí ń jàjẹ́ sí ní kọ́ńtì yìí, what is our benefit? What is our gain? Àwọn afáwà yìí, wọ́n ti sọ ọ̀rọ̀ yóò ti sọ ju ìwé jẹ̀sìn, wọ́n ti sọ ju jẹ̀sìn, and it's not okay. For me, I'm not in support of that. Àwọn kọ́ńtì tí wọ́n jàjẹ́ sí gan, wọ́n ní lọ síwájú jù wá lọ. Hello. Ọ̀gẹ́ni, àdìrò yìí. Mo mọ̀. Ẹ jẹ́ ká lójú yín, àdìrò yìí. Hello, sir. Ṣé orí ẹ o? Èmi náà àìsí rojú yín, rojú yín. Mo bọ̀. Mo ti sẹ́yìn. Ẹ pẹ́ tètè. Mo bọ̀. Ẹ request tètè nù. Okay. Ẹ tún request, ó láti network ni. Network. Ẹ̀rọ tó fi gbèyàwó wípé èmi máa ń fọ tọ́lẹ̀tì èmi máa ń kílì bí ìṣòro tí ọ̀dà gbàgbé wà lọ́wọ́. Lọ abàbẹ̀ yẹn kọ́ ni. Wọ́n ní bó ṣe ń fọ̀ bóyá òun lẹ̀ ni. Ṣé kí wọ́n fún ẹ 10,000 naira every week? Ó sọ̀rọ̀ nípa 10,000 naira tó ń fún ẹ every week o. Òun fọ tọ́lẹ̀tì nìkan nǹkan tó sọ nìyẹn. Wáyé tó ṣe sọ̀rọ̀ nípa 10,000 naira tó ń fún ẹ every week? Mo ní Mr. Kenny wà ẹ jẹ́ wọ́n lọ. Naira 30,000 tó fún every week kò sọ̀rọ̀ pẹ̀. Nígbà náà kò sọ̀rọ̀ pa 30,000. Ẹ ra sàn. Fáàmù lè mú wa o, mo wà ń fáàmù wa. Hello, Ndagari, Muyideen sọ pé Àgbàlá Gabriel sọ fún yín pé tẹ́ bá ṣe visa Amẹ́ríkà fún un, ta ló máa fọ tọ́lẹ̀tì òun? Nípa bí tọ́lẹ̀tì yẹn irọ́ ló ń pa. Òun fún ẹ, ó volunteer fún màmá clean ní tọ́lẹ̀tì. Òun màmá clean ní tọ́lẹ̀tì. Ikú ló kọ́ téèyàn bá ń ṣiṣẹ́ fọ́lọ́run tí mò ń tó bá ṣiṣẹ́ fọ́lọ́run. There's no jòkó síbì kan rí báyìí wọ́n ṣe fi yẹn fún rárá. Èmi àtàlágé bẹ́ẹ̀ a máa ń advice ẹ pé kó máa ṣe jẹ́jẹ́ wípé tó bá tiẹ̀ dé ìlú yẹn kó mọ bóun ṣe máa ó ní kẹ́ni mo ṣe visa fún bá fẹ́ ṣe visa fún ìgbà tó wá ṣe wedding wá ní kí kúkú include ìyàwó ẹ̀ wá dáhùn lẹ́yìn ọjọ́ kan. Ok, kí wọ́n tó ṣe wedding ẹ ti fẹ́ ṣe visa yẹn. Ọjọ́ tó gbé wá lè ní mo máa fi àdínlẹ̀ tí mo máa ṣe visa within 2 weeks mo dẹ̀ sanwó yẹn. Ìgbà tó yẹ ṣe wedding ló kò sí wàhálà wọ́n ẹ̀ túbú ìyàwó ẹ̀ bẹ̀rẹ̀ máa ṣe é. So even though deputy controller ló ti ní ẹ̀sìn ní ilé àwọn tó bá wọn sí ní kó lè fa àṣẹ. So ìwọ burúkú tó bá pa pé mo bí ọ̀rọ̀ má gbà báyìí ẹni tó lọ fi Quran búra kó wá online kó lọ fi Quran búra. Tí gbèsè ayé ọ̀gá tí ó bá gbà yẹn. Ṣebí mo Quran búra. Ẹ jẹ́ gbọ́ nǹkan tó sọ náà. Mo lọ mo kàn fi ìyànnà náà ọ̀rọ̀ mi. Ní sáfẹ́ ìgbé yẹn, òun náà ló tó wá tó gbólé ti màálù àti ṣe wẹ́dí ní Nàìjíríà kò ṣe wẹ́dí màálù àti ṣe wẹ́dí ọwọ́ rẹ̀. Ní sáfẹ́ ìgbé yẹn ló fi màálù yẹn ránṣẹ́. Ní sáfẹ́ ìgbé yẹn náà ló tó wá lọ nìmíkì ló tó lọ ṣe fídíò rìkọ́dì ló tó lọ ṣe ọjọ́ rìkọ́dì nìmíkì. Èmi kọ́ ni mo sọ̀rọ̀ ní sáfẹ́ ìgbé yẹn there is no argument on this issue now. Ẹni kò lọ fi Quran búra kan fún lómi ayé lálamu.
7 days lómi ayélujára ẹ mọ̀ lo bible tó bá lo bible wọ́n sì lè ba bẹ̀bẹ̀ kọ́lọ̀ ń darí kì í kó lọ lo Quran pẹ̀lú mi ayélujára kan fi ilẹ̀ fún 7 days 7 days péré kan fi ilẹ̀ fún 7 days. ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ fún tẹ̀tẹ̀ ewúro ewédú gbogbo ẹ̀ ló wà $20 per. fọ́ọ̀mù yìí nìyẹn ní Amẹ́ríkà àbí fọ́ọ̀mù tí ìjọ abẹ́ ṣiṣẹ́ nìyẹn. okun ẹ̀fọ́ nìyẹn tẹ̀tẹ̀ lélẹ̀. ok mo fẹ́ lọ distribute fáwọn African store. ẹ ta ẹ̀fọ́ tẹ̀tẹ̀. gbogbo ẹ̀ mò ń ta ewédú ṣọ̀kọ̀ àkúgú ewédú Amẹ́ríkà. òun lẹ ṣáàrí yẹn àwọn tẹ̀tẹ̀ lẹ́rí yẹn. ok àgbàdo tó wà ṣọkọ wà gbogbo ẹ̀ ló wà. èmi fẹ́ gbé wá kó wá máa bá mi ṣiṣẹ́ ní ìgbà tí mo fẹ́ gbé wá fún nìyẹn. fọ́ọ̀mù yìí lè fẹ́ gbé wá kó wá máa ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni. ẹ dẹ̀ máa fún lówó. mo máa ń sin màálù ó dẹ̀ máa bá mi ṣiṣẹ́ mo dẹ̀ máa san owó ẹ̀. iṣẹ́ kẹ̀sì wà lè fún ọ. automatically ó dẹ̀ máa fún ní green card trade. so orí ìdí ẹ̀ ń sìn orí inú ẹ̀ ti máa fi so bí orí ti máa tún yàn nìyẹn o because every day mo máa ń kóyàn wọn tó ń sìn mo máa dín wọ́n bí mo dé kóyàn wọn tó kù. mo láti rí dín ìṣẹ̀ àwọn Yorùbá wẹ̀ àti tó kù. nígbà tí òun ti ṣe wèrè báyìí ìyàwó rẹ̀ ń kọ́. network ló ṣe network náà network yẹn ó bad gan. Network is seriously bad. Bad. Ẹ má bínú yẹn, network yẹn ò dáa. Ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ mi dín lọ. Màá pè wọ́n padà. Ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ mi dín lọ. Ẹ̀lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n lo ohun mi. Pé kí wọ́n sọ pé èmi fẹ́ gba 5 million. Pé kí n lè die down fẹ́nu mi die down kéèsì tó wà láàrin àti Àgbàlá Gabriel. Ìyẹn ní aláìjì kí ni Mr. Kẹ́hìndé ó ṣe lọ sí báyẹn. Kí ni tiẹ̀ ń bẹ̀? Ẹ ṣe sà. Kẹ́rí Mr. Kẹ́hìndé yẹn ọ̀rẹ́ kò rí kó sùn ìlú wọn àti Àgbàlá Gabriel. Nígbà tí ọ̀rẹ́ ti ń gbọ́bọ̀ tí Àgbàlá Gabriel ti rí pé òun náà ti ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen ìlú lẹ́dí àpòpọ̀ mọ̀ Kẹ́hìndé yẹn láti fi mímí òun ní láti fi gbàgbé lórúkọ. Ó ti bẹ̀rù Ọlọ́run kó o bẹ̀rù àtúbọ̀tán ẹ̀. Ó bẹ̀rù Ọlọ́run kó o sì bẹ̀rù àtúbọ̀tán ẹ̀. Nígbà tí Àgbàlá Gabriel fi kóhun ti fẹ́ wálẹ̀ 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 ìwọ́n tó mọ̀ ìwọlé nípa báyìí ìrìn yẹn ni ta ló ń wálẹ̀ Muyideen ni èèyàn fáwọn ẹ ṣe mistake wàláhì ẹ ṣe mistake èèyàn fáwọn àbí bọ́dà mi Wasiu Ayinde bá délé kí ni pàtàkì kí lè rí sọ̀rọ̀ yẹn àwọn fáwọn ṣe mistake wọn ò bá ti má aláwọ̀ kódà tí Muyideen bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pé kó jẹ́ ọ̀dọ̀ wọn Muyideen kó dá ṣe fíjú ẹ̀ káwọn gbé jáde nítorí bó ti dé gbọ́dọ̀ wọn àfáwọn ló ti sọ̀rọ̀ yìí sí ó ti títọ̀ ẹ̀sìn ó dàbẹ́ ní pé bóyá àwọn àfáwọn jọ wá Àgbàlá Gabriel wọn ètì ẹ̀ nítorí ẹ̀sìn kò yẹ káwọn àfáwọn jẹ́ kó jásí pé ọ̀dọ̀ wọn ni Muyideen máa bá Àgbàlá Gabriel jẹ́ báyìí yẹ kó jẹ́ bẹ́ẹ̀ yà fáwọn it's very bad kí ni ó lè gbé tọ́tì sí ìjẹ̀sùn yes torí máa dàbẹ́ ní pé àwọn àfáwọn lo Muyideen against Àgbàlá Gabriel lójú àwọn kìrìsìtẹ́nì á dàbẹ́ ní pé bóyá àwọn àfáwọn fẹ́ mọ́mọ́ gbé Àgbàlá Gabriel ṣubú nítorí nǹkan tí Àgbàlá Gabriel ń ṣe torí dáadáa tó ń ṣe fáwọn èèyàn ní pé àwọn èèyàn wá ń àwọn mùsùlùmí jowó ẹ̀ wàláì Muyideen ṣe ká má parọ́ tí wàá fi kú òde d'Amẹ́ríkà mọ̀ láyé orí Amẹ́ríkà yẹn ti fò wò ìjábà sí ìṣẹ̀lẹ̀ ó jẹ́ palabaya yíyẹ tó pín àpè fún ẹ ìbò gbádùn ni wèé ó lọ fún àti rámọ́tà ìmọ̀lá tí rámọ́tà kìlẹ̀ ẹ̀jẹ̀ fẹ́ ráyìn ẹ̀yẹ èèyàn ẹ lọ fún Muyideen ní kó lọ fún àti rámọ́tà wọn àti rámọ́tà ni wọ́n wọ́ tara wọn ẹ máa gbọ́. ọjà ìgbé mo béèrè fún mi ìbéèrè $1 lọ́wọ́ wọn fún ara mi gẹ́gẹ́ bí wọ́n ń gbọ́dọ̀ bí ìfẹ́ mo ṣe láti ìgbè tí mo ní mi ì fẹ́ ẹ̀tọ́ kàkà látọ̀dọ̀ Àgbàlá Gabriel mọ́. iṣẹ́ mọ́lẹ̀ ọ̀hún Àgbàlá Gabriel sí mi ló ti jẹ́ fún mi yẹn èmi náà dẹ̀ ti gbà kádàrà ṣùgbọ́n láti yá pé wọ́n tó máa fi ihun tí mi ò ṣe tàbí ọ̀rọ̀ tí mi ò sọ jáde lẹ́nu tàbí tí ò ṣe pè mí tí wọ́n tó máa fi bà mí lórúkọ jẹ́ ní social media ẹ jọ̀ọ́ mi ò fẹ́. Bàbá Kọ́lá Lẹ́tù ẹ jọ̀ọ́ màá fẹ́ bẹ̀rù náà tí ọba ṣe gbé èèyàn sọ jáde ó léwu ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run èmi àti ní àjọsọ̀rọ̀ pa 5 million kankan pé ẹnìkan tó fẹ́ fún mi 5 million. wàlá ẹ jẹ́ ká síríọ̀sì Muyideen àti rámọ́tà jẹ́ wọ́n fi dára wọn pa Ọlọ́run bá ń gbẹ ẹwọ àti rámọ́tà náà ẹwọ àti rámọ́tà
Ramata irinṣẹ́ ogun wo. Ramata yẹn ó dàbí irinṣẹ́ ogun wo. Òun náà sọ̀rọ̀ idiot mo lè láìkẹ́ ẹ̀kọ́ tó fọkọ̀. Mo ní fídíò yẹn wá mo ní fídíò ẹ̀ lọ́wọ́ tó ti ń sọ̀rọ̀ wèrè. Mo fídíò yẹn sùn ní ìbáṣọ. Gbogbo fídíò Ramata wà. Fídíò Ramata. Mi di mati Ramata lọ fẹ́ra yín o. On a fait on a self. Ọ̀sẹ̀ Ramata ìfìtà ara yín bàjẹ́ Ọlọ́run. Ẹ máa bí máa bí yé. Agbára Ọlọ́run. Ẹ lè ṣe court wedding gan. Gbogbo. Mi di you and Aunty Ramata you are fit each other. You fit each other. You will born a good children. You will born original children. Bó ní kẹ́bí fake children wàhálà tí yín nìyà wàhálà yín nìyà. Àti Ramata yín bẹ̀bẹ̀ ni. Ìgbà tó ń sọ̀rọ̀ etí nǹkan tí ń ṣiṣẹ́ Ramata yẹ dàrú. Mo like Àti Ramata o. Mo like Àti Ramata yẹn gan but ó fọ́pọ̀. O bá seek for forgiveness mo yẹ ti dàrú. Nǹkan tó wà nínú ìfọ́pọ̀ sọ̀rọ̀. Ṣé bóun lélẹ̀? Ẹgbọ́n Ramata bí kọ́kọ́ sọ̀rọ̀. Ṣé owó iṣẹ́ wà lágbàwà náà yìí? Owó iṣẹ́ ìlú fúnra rẹ̀ fúnra. Kí ló dé tí ò lè ronú kó tó sọ̀rọ̀? Fẹ́rẹ́ Ramata wáyé tó lè tí kò lè ronú kó tó sọ̀rọ̀. Wọ́n jáde wá ń sọ pé ń tọrọ forgiveness ìgbéga fún ìgbéga forgiveness wọ́n tẹ́tẹ́ ṣe forgiveness yẹn gorí yọ̀ọ̀dà àpapọ̀ Yorùbá àwọn àbá kò yẹn jẹ ni. Aláìda ní ìta ní gbogbo yìí aláìmoore ẹ̀yìn aláìmoore ẹ̀dá ní aláìmoore burúkú wàrà láti dáyìí useless people all over everywhere ẹ̀wù Ramata ìwọ́n náà ń sọ̀rọ̀ ẹ̀wù. Owó iṣẹ́ wà lágbàwà náà yìí. Owó iṣẹ́ ìlú fúnra rẹ̀ fúnra. Ọmọ bá yín kọ́lé yàrá táwọn bá yín kọ́lé náà ni. Ìwọ ló lò fún Àgbàlá Gabriel o ìwọ ló lò fún o ẹ máa gbọ́ yín sọ̀rọ̀ ẹ lọ́sibẹ́ ti bẹ́ẹ̀ dé kí ni ìgbéyàwó ti bẹ́ẹ̀ lọ fún ẹ bó ṣe ń bá di Àgbàlá Gabriel sọ̀rọ̀ ìwọ ló lò fún o ẹ máa sọ pé wàá tọrọ forgiveness Ramata orí ẹ̀ ti ta orí ẹ̀ ti yí mo ti dàbí irinṣẹ́ gbowó yìí àwọn tó ń ṣògo gan-an ṣé wọ́n yẹ ẹ kọ́ ti ilẹ̀ kọ́ ti ṣe kú ọṣẹ ìwọ náà sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀ kí o pé ẹgbẹ̀jọ́ gba tiẹ̀ ni àwọn kan láìjẹ torí station ẹ̀ làwọn èèyàn ṣe láìjẹ torí station ẹ̀ ni bí ọ̀rọ̀ ẹni ò dá ìwẹ̀ ò dá orí agídí òfò ló wà gbogbo orí ẹ̀ agídí òṣì ló wà lórí ẹ̀ ṣé o rò pé ó dá ni ṣé o rò pé èèyàn gidi ni ẹni wọ́n máa ń sọ̀rọ̀ tọ́mọtà wá ń sọ̀rọ̀ èèyàn ṣé o rò pé jáde Ramata wọ́n náà sọ̀rọ̀ wọ́n á lo ìwọ fún Àgbàlá Gabriel pé ìgbà tó ṣe bẹ́ẹ̀ dé ó yẹ ti dàrú forgiveness mi ni olúwa tọrọ rí dá fún àti forgiveness ọ̀hún. Ọmọ bá yín kọ́lé yàrá táwọn bá yín kọ́lé náà ni. Àwọn owó tá máa ń ṣẹ́yìn. Owó tá máa ń ṣẹ́yìn. Ìdí ìlò wọ́n tún bẹ́ẹ̀ máa jòkó kan mo tún wọn kú. Sí iná wọn ti wọ́n fẹ́ ṣe dáadáa. Kò lè lọ́dọ̀ tó máa fi kún láti. Ẹ má ṣètò. Ilé nígbà lọ́wọ́ mi. Èyí tẹ̀ sọ́kọ́ sọ forgiveness ẹ wọ ẹ̀fẹ̀ tó ṣe fún Àgbàlá Gabriel ó ní Àgbàlá Gabriel olórí olórí tó máa kú ó máa ń tọrọ forgiveness orí ẹ̀ ti ta Ramata wèrè ní ìwọ́gbọ́ òrè olórí mọ́tò àti kú Ramata jẹ́ sọmọ ẹni pẹ̀lú iṣẹ́ lórí mọ́tò tó ṣe orí ẹ̀ ti tàrú ẹni ìṣòwò owó múlẹ̀ pàgọ́ kí ló dé dẹ̀ tẹ̀ ìṣẹ́ ọmọdé iṣẹ́ ẹ̀fẹ́ lónìí ẹbí kúṣẹ̀ dànù kó sí kúrò bí. wọ́n jáde wọn náà sọ̀rọ̀ orí ẹ̀ ti tàrú. mú ìdí ni ìyàwó ẹ̀ ní Ramata wà láyé fi tara yín tẹ̀ bá tẹ̀ fẹ́ra yín mú ìdí àmà náwó àmà nọ́ra wẹ́ẹ̀dì yìí máa dùn yéé èmi fúnra mi máa gbé màlúù mẹ́ta kalẹ̀ ìlọ́kẹ́ ìdè máa gbé màlúù méjì kalẹ̀ Àgbàlá Gabriel máa gbé màlúù 15 kalẹ̀ mo jẹ́ dàrú yìí wo ẹ má gba yálà gift mídì ẹ fi tara ń ṣẹgbọ ẹ fẹ́ra yín èmi ni màá sún yín papọ̀ lórúkọ bàbá lórúkọ tọmọ Ramata Muyideen from today on your wedding is closed ẹ bá fẹ́ lu àyín pa ní ìwà láti ní alájí yóò fò kan náà nílẹ̀ méjì ẹ jọ máa pariwo mọ́ ayé nílé ẹ bẹ̀ lu àyín pa wọn láti yí ni. So Àgbàlá Gabriel inú àkáǹtì Àgbàlá Gabriel ni àwọn yẹn ni Mr. Bentley bẹ́ẹ̀ wá náírà lọ́wọ́ fún ara mi bẹ̀rẹ̀ dánimọ̀dẹ̀ ìgbìmọ̀ tó bá dìbò tí mo ní mi ì fẹ́ ẹ̀kọ́ kàkà látọ̀dọ̀ Àgbàlá Gabriel mọ́. Iṣẹ́ bá lọ́wọ́ Àgbàlá Gabriel sí ni ló ti jẹ́ fún mi yẹn èmi náà dẹ̀ ti gbà kádàrà ṣùgbọ́n láti yá pé wọ́n tó máa fi ẹni tí mi ò ṣe tàbí ọ̀rọ̀ tí mi ò sọ jáde lẹ́nu tàbí tí ò ṣe tèmi tí wọ́n tó máa fi bà mí lórúkọ jẹ́ ní social media ẹ jọ̀ọ́ mi ò fẹ́. Bàbá Kọ́lá Olóòtú. Ẹni mú ọ̀dọ́ kọjá lórí social media ó yẹ ti dàrú orúkọ wọn lórí kọ́ bàjẹ́ eléyìí náà sọ pé ká má bò lórúkọ jẹ́ ó yẹ ti dàrú ìwọ́n tó gbàgbé gbé lórí jìbìtì ṣé ìwọ ò borúkọ ìyànjẹ mo bẹ̀rẹ̀ ṣé ìwọ borúkọ gbàgbé gbé jẹ òun sọ pé ká má bẹ̀ lórúkọ jẹ́ orúkọ wọn lórí àwọn èèyàn wẹ̀ láwọ̀ ìsùnkún òun rẹ̀ láwọ̀ rẹ̀ àbúyẹ dàrú tájẹ́ ṣé olùkọ́ yàn gidi ni ẹni wọn náà fẹ́ sọ ẹ̀dẹ̀yàn náà ayé ó ń ṣèyàn ó jọ èèyàn rárá wàláì ó jọ èèyàn
bí ẹran ọmọ ṣe sọ pé wà á ti rámọ́tà ẹ fi tara yín gan ọlọ́run ọba gbọ́ wà láìdáláì. Wíìdì sọ pé kọ́ máa bọ̀ wọn lórúkọ jẹ́ wíìdì orúkọ wo ni wíìdì ní pé ní kọ́ máa bàjẹ́ ọwọ́ ìfọ́jú wa. àjọ màá fẹ́ bẹ̀rù ọlọ́run ní tí ọba ṣe gbé èèyàn sọ jáde ó léwu ẹ̀ṣẹ̀ ní níwájú ọlọ́run èmi àti ní àjọ sọ̀rọ̀ pa 5 million kankan pé ẹnìkan tó fẹ́ fún mi 5 million. bóyá nítorí mímíkì Mr. Kẹ́hìndé lọ ṣe tó lo voice mi láti fi bà mí lórúkọ jẹ́ pé mi ò béèrè 5 million lọ́wọ́ òun. bóyá ilé Àgbàlá Gabriel pé ìjókòó kalẹ̀ pé kẹ́ẹ̀fì yẹn dìfẹ́ǹtì òun pé mi ò mọ̀ ń pa ọ̀rọ̀ 5 million ṣe 5 million èmi ò bá wá ń kọ bẹ̀rẹ̀ lọ́wọ́ anybody ebi ọ̀pá ní ìyó. àfa wa sọ̀rọ̀ kan nípa ilé Muyideen wọ́n ní ohun tí Àgbàlá Gabriel ṣe ń pẹ́ kí wọ́n ta ilé Muyideen ni kọ́ wá fún Muyideen lówó yẹn so gbogbo bó ṣe wá ń sọ wípé wọ́n ṣe máa kọ́ ilé Muyideen síbi ṣọ́ọ̀ṣì yìí mò ń bọ̀ mo fẹ́ mọ gbogbo àmọ́ ilé tó wà níbẹ̀ yẹn sí àmọ́ ọmọ àdúrà ọ̀nà tó wà níbẹ̀ mò ń bọ̀ náà ǹjẹ́ inú àwọn ọmọ Àgbàlá Gabriel yìí máa bí ń bọ̀. Mo fẹ́ pẹ́ púpọ̀ lórí Facebook orí TikTok ni mo wá ń sìn. But mo sáré bèèrè kọ̀ọ̀kan lọ́wọ́ nínú àwọn tó wà lára àjọ̀dọ̀ Àgbàlá Gabriel òun ní láti bèèrè ọ̀rọ̀ yẹn. Nẹ́tíwọ̀kì jọ má bàa ṣe jẹ. Nẹ́tíwọ̀kì dàpọ̀ má fọkọ̀ pọ̀. Mo ṣe nẹ́tíwọ̀kì yìí. Pé máa ní ká ara káàdì nẹ́tíwọ̀kì yóò ní gbádùn ẹ̀yà wèrè nìkan ló ń ṣe nǹkan ẹ fi bẹ̀rẹ̀ sí nẹ́tíwọ̀kì máa ti ṣiṣẹ́ náà. Ok, mo bọ̀ náà. Mo bọ̀. Mo fẹ́ kẹ́ mọ iye ilé nẹ́tíwọ̀kì yẹn ò gbádùn ṣe lè sáré ka àwọn iye ilé tó wà ní around ibẹ̀ yẹn níbi tí ilé Muyideen wà yẹn àwọn kan sọ wípé kò ṣe kíní kan fún àwọn protocol wọ́n ní níbẹ̀ yẹn wọ́n ní gbogbo àwọn protocol yẹn pátá wọ́n ní ilẹ̀ tí wọ́n jẹ́ ń kọ́ ilé wọn ìmí ni wọn ò tí ì parí ẹ̀ wọ́n ní manager Àgbàlá Gabriel gan ó ní ilé ń bẹ̀ wọ́n láwọn tún ṣe swimming pool gbogbo protocol Àgbàlá Gabriel pátá ni wọ́n nílẹ̀ nídìí ilé yẹn so gbogbo ẹni tẹ́ sọ wípé bóyá ó mọ̀ọ́mọ̀ ṣe kíní kan ó mọ̀ọ́mọ̀ ṣe bá ṣé gbogbo protocol yẹn náà ó lò wọ́n ni ó fẹ́ jogún lé wọn ó fẹ́ jogún lé àwọn protocol náà ó fẹ́ jogún lé manager ẹ má bínú mo ń bèrè ni ó fẹ́ jogún lé manager àfa àwa ẹjọ tẹ bá fẹ́ jàjà fún tẹ bá fẹ́ jà ẹ fẹ́ ṣe human rights fún Àgbàlá Gabriel Muyideen ẹjọ ẹ má ti ọ̀rọ̀ ìsìn bọ́ tó lọ́lọ́ ẹ má ti ọ̀rọ̀ ìsìn bọ́ ẹjọ ẹbẹ̀ là ń bẹ̀ yín ẹjọ àfẹ́ kọ́rọ̀ ìdìbò bẹ̀ nítorí ìgbàgbọ́ ìgbà sísá yìí mo wà nílẹ̀ fún ìsìn. Hello. Ẹ kálẹ́. Ẹ jọ mo fẹ́ jẹ́ kẹ́ sáré bá wa ka àwọn iye àwọn èèyàn tó ní ilé níbi kíní Àgbàlá ní ibi estate Àgbàlá Gabriel yẹn tí ilé Muyideen wà. Níbi ilé yẹn ṣé kí n máa sọ̀rọ̀ báyìí. You have 1 minute remaining. Ẹ máa sọ̀rọ̀ lọ́sìn. Number 1 ilé bọ̀dá Muyideen ní first kìíní ilé tí wọ́n kọ́kọ́ torí ilé yẹn mọ̀ pé estate níbẹ̀ estate yẹn wájọ́ face number 1 face number 2 wọn àti ìkọ́ nǹkan kan síbẹ̀ rárá tó kọ́kọ́ bá wọn kọ́ ilé wọn yẹn so ìgbà tí church wá débẹ̀ yẹn ká kó church débẹ̀ yẹn ó ní àwọn protocol ní dáàdì tẹ̀ wá ní káwọn protocol náà káwọn náà mú ilẹ̀ sí ibi tó bá wù wọn so ilé wọn ló jẹ́ number 1 ilé engineer tó máa ń set speaker òun ni náà ó dàpọ̀ ní number 2 ìyẹn ò tí ì parí ilé rẹ̀ so ilé bàbá tó èbèbè òun ni number 3 torí àwọn kì í fi bẹ́ẹ̀ lọ sọ́nà bẹ̀yẹn ń tiwa kò jẹ́ kí n fi bẹ́ẹ̀ hà sórí dáadáa but mo lè ṣe fídíò rẹ̀ gan so ilé manager dáàdì ilé protocol number 1 ilé PA ilé gbogbo àwọn PA yẹn pátá àti kánú sọ. Your call credit has been exhausted and your call terminated. Dial *6. Káàdì tán lórí fóònù àdúgbò káàdì tán lórí fóònù àdúgbò
Ni mti bado kati mora. Efe embarrass me in public. We did that. You call embarrass, you embarrass yourself. You embarrass yourself. You not embarrass me. You embarrass yourself. You share the mass public pay your card is la do me to my card is finished. We did that. You call embarrass, you not embarrass me. You embarrass yourself. You embarrass yourself. You not embarrass me. You want to jam my rank. You cannot jam my rank. Yeah, tiba tu beg malo. I will embarrass you too. Emma go, I want to pick up the tension. Emma pick up the mago. On Iran. You record you. Seriously, record you. Chachidi. Chekolo. Molo you dino. Ana ni kali mtitan. MTN, you embarrass yourself, not me. Okay. So I'm bad, you know. Ilé Bánúsọ náà wà bẹ́ẹ̀. Mọ́mí ìyá Ṣẹ́gun tọ́mọ wọn ọmọ kékeré yẹn tó kọ nígbà yẹn tí wọ́n bá ń kọ́lé lọ́wọ́. Ilé wọn náà ó wà níbẹ̀ yẹn. Àwọn èèyàn tí wọ́n dẹ̀ tún bá ra lẹ̀ tí yóò tún ra lẹ̀ lọ́dọ̀ dáàdì tí wọ́n bá kọ́lé. So ilé wọn náà wà bẹ́ẹ̀. So gbogbo ilé yẹn àárín yẹn bíi kí n aṣùjọ kéèyàn kọ́lé tìra wọn bẹ́ẹ̀ ni ilé yẹn ṣe wà. So ọ̀pọ̀lọpọ̀ protocol yẹn ni wọ́n ti nílẹ̀ ńbẹ̀. Gbogbo wọn pátá kódà àwọn protocol yẹn gan àwọn gan náà tún talẹ̀ káwọn náà ra lẹ̀ káwọn náà talẹ̀ káwọn ṣe business lọ kálukú wọn náà ṣe business wọn. Wáyì tí ẹ̀yin èèyàn ṣe ti gbọ́n sí i ṣé ẹni ẹ̀fẹ́ ó fẹ́ jogún ẹ̀ ṣé ó máa jogún gbogbo ilé àwọn protocol náà. ṣẹ́gbẹ́gbọ́ upstairs ilé dájú ìkọ̀kọ̀ ní upstairs yẹn ẹ máa ń fọ́tò wọn gbà ká sí upstairs ní ṣé ọdún ìyá ṣe àbí láti ẹ̀ ká sí upstairs yẹn káyà bí dájú tó ń 6 months níbẹ̀ nítorí pé kí àwọn èèyàn tó wà ní sáìtì kó ibẹ̀ yẹn má bàa wà bọ̀ rí òní dájú náà fi tètè mú fìlọ síbẹ̀ yẹn bí kí dájú náà fi wà bẹ́ẹ̀ so upstairs yẹn bẹ́ẹ̀ kò tẹ́ anybody tó ń débẹ̀ upstairs yẹn bẹ́ẹ̀ ó dà pé ọ̀yà mo máa ń di gómìnà nìkan máa ń ṣe kéde ẹ̀ka máa wọlé ó dà pé nìkan ló ṣàǹgbé ìjẹ yẹn tó jẹ́ kó di upstairs bàbá yẹn sọ pé kọ́lọ̀ ń pèsè owó fáwọn fúdàmù jọ wẹ́ẹ̀sì pé káwọn ti ẹ̀kọ́ ìrú self contain kọ̀ọ̀kan fáwọn èèyàn táwọn máa ń fún lówó tán fi máa ń lọ gbà pé irú owó tán fi ń gbà lé yẹn táwọn máa ń kó fún wọn tán bá fi ń ṣiṣẹ́ tí ó pè orílẹ̀ èdè bá máa lóun wálé lọ bá òun orílẹ̀ wá ti sùn orílẹ̀ 70 orílẹ̀ kìíní kan tí bàbá yẹn sọ pé kọ́lọ̀ ń pèsè owó káwọn ti ẹ̀kọ́ ìrú self contain ó ti ẹ̀tọ́ 100 káwọn yẹn ṣe máa gbé bẹ̀ máa kó tán ní káwọn ti ẹ̀kọ́ pé tó táwọn èèyàn bá ti ń gbé bẹ̀ tó kálukú máa ń gbé bẹ̀ tó bá ti kọ́ sí dàgbà tó ti gbé bẹ̀ ọmọ owó kan wà tó mọ̀ lọ́dọ̀ lọ sí tó àǹtí náà ẹni sáwọn ó lọ́jọ́ ti wà ó lọ́jọ́ ti gbé àgbàrá náà nílẹ̀ wọ́n bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀